ti kéwú kọjá kẹ́ ẹ wá ẹni tẹ́ ṣe tẹ́rẹ́bíyà tẹ́ mọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin mẹ́ confuse àwọn míì. ẹ ti dálé kéwú lẹ̀. ẹ̀yin ti dálé kéwú lẹ̀. wọ́n ti mọ̀ ẹ́ lóníwàásí. wọ́n ti mọ̀ ẹ́ lóníwàásí. wọ́n dẹ̀ ń gbọ́rọ̀ yín. wọ́n dẹ̀ ń gbọ́rọ̀ yín. ẹ mójútó ti yín yẹn. ẹ má confuse àwọn tí wọ́n nídìí Ọlọ́run. ẹ má dá sí tẹ́ ẹ bá mọ̀ ẹ má confuse àwọn tí wọ́n ń wọ́ lọ. ṣé Ibrahim rọdí sọ látijọ́ yìí pé èèyàn ò lè kéwú bó ti wò ó lè ké tó bọ́ bá ké ní sánmà kẹta àti ìkẹjọ bí sánmà bá gbé ogún tó bá lọ kéwú mbẹ tó ò lè mọ lọ lábúdà àǹtàtẹlúbalẹ mọrsídà aláṣí ìwásílù kàbírọbìkà. ìtorí bó wa ká fi lọ mọ̀ wípé kò sí bó o bá ṣe wulẹ̀ kó o kéwú tó kó o ké kó o jáde ásíàrí kó o ké mìtìtì kó wọ́n kó o nílẹ̀ kó o lọ ké ní sánmà bóyá kódà kí sánmà yóò pé sánmà mẹ́jọ o ò lè mọ lọ́n ilá àyàfi tó o bá wá aṣíwájú rẹ̀ ẹni Ọlọ́run tí ó fọlọ́ mọ̀ ọ́. tẹ́yìn bá ti kéwú kọjá kẹwàá ẹni tí ẹ sì tẹ́lifíà lọ́dọ̀ rẹ̀ ẹ má confuse àwọn mi. tẹ́yìn bá ti kéwú kọjá kẹwàá ẹni tẹ́ ṣe tẹ́lifíà tẹ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin mẹ́ confuse àwọn míì. ẹ ti dálé kéwú lẹ̀. ẹ̀yin ti dálé kéwú lẹ̀. àwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ yanjú lé ní. bàbá wọn ní a ní àwọn ọ̀rọ̀ kan tá a fẹ́ yanjú lẹ́nu. tó ní í ṣe pẹ̀lú àwa Sufi àtàwọn àfa. tó ní í ṣe pẹ̀lú àwa Sufi àtàwọn àfa. àwọn kọ́. àwa àfa. àti ṣe bẹ́ẹ̀ mọ̀rọ̀ di àlá. àti Mawlana Ibrahim Niass radi Allah. so wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan tá à ń gbọ́ pé ṣé bẹ́ẹ̀ máa jòjì ni pé àfa àjòjì kan wá dé sí Nàìjíríà wá gbà wò Nàìjíríà. à ń gbọ́ tí wọ́n ń sọ wípé wọ́n pe ṣóbẹ́ẹ̀ ní àfa àjòjì kan ọ̀gá ní àfa àjòjì kan ó wá sí Nàìjíríà ó wá gba gbogbo Nàìjíríà. àwọn kan ń sọ pé àwa Sufi pé àwọn kan tiẹ̀ wọ́n ní ṣé bẹ́ẹ̀ mọ̀ pé pẹ̀lú ìmọ̀ ló fi jẹ́ ọ̀gá pé tí ò bá sí ìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Sufi wọn kéwú wọn nímọ̀ wọn sọ oríṣiríṣi láti lè dàfẹ́ẹ̀tì àwọn ọkàn àwọn èèyàn kúrò lọ́dọ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ àbí kúrò ní Sufi. àwọn kẹ́tì ẹ̀ wọ́n ń sọ wọ́n ní ṣóbẹ́ẹ̀ wọ́n ní ìmọ̀ òun ló fi dọ̀gá wọ́n ní àpọ̀lọpọ̀ àwọn Sufi wọn ò ní mọ̀ wọn ò wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gbogbo orú àwọn ọ̀rọ̀ yìí láti divert ọkàn àwọn èèyàn kúrò lójú ọ̀nà Sufi àbí kúrò lọ́dọ̀ ṣóbẹ́ẹ̀. láti fẹ́ yanjú ọ̀rọ̀ yìí nítorí gbogbo ẹ̀yin tẹ̀ wá bí ẹ̀yin ṣaláìmọ̀ kan onímọ̀ ni. torí gbogbo àwa tá à ń wá síbí bàbá wọn fẹ́ ṣàlàyé fún wa láti ṣàlàyé nípa ọ̀rọ̀ yìí wípé àìṣaláìmọ̀ kan onímọ̀ ni wá. àti gbogbo àwọn tí wọ́n ń sọ̀sọ̀kúsọ bẹ́ẹ̀ níta. àtàwọn irú wọn bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀sọ̀kúsọ nípa ṣóbẹ́ẹ̀ tó ń sọ̀sọ̀kúsọ nípa ojú ọ̀nà tàṣọ́wùfù ojú ọ̀nà Sufi torí bẹ́ẹ̀ la fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ yìí. so àfáà tí mo gbọ́ tó ń sọ̀rọ̀ yẹn ó wá ń fi Tazkiratul Anam fi annal ilmi wal imam òun ló fi ń ṣàpèjúwe pé ó ní ṣé ò ṣe tíra kan pé ẹni tó bá lòun mọ̀ sí Ibrahim tí ò bá ka tíra yẹn pé kò mọ̀ sí Ibrahim. wọ́n ní àfáà tó ń sọ̀rọ̀ yẹn ó ń lo tíra Tazkiratul Anam tíra ṣóbẹ́ẹ̀ ó wá ń sọ wípé gbogbo ẹni tó bá pèrè lórí Sufi tí ò bá ka tíra yẹn kò í ṣe onímọ̀. ó ní ẹni tó bá sọ pé òun mọ̀ sí Ibrahim. ó ní gbogbo ẹni tó bá sọ pé òun mọ̀ ṣóbẹ́ẹ̀ tí ò bá ka tíra yẹn. tí ò ka tíra yẹn tí ò ní tíra yẹn. àbí tí ò ní tíra yẹn kò mọ̀ sí Ibrahim. kò mọ̀ ṣóbẹ́ẹ̀. ṣé Ibrahim má sì fi ara rẹ̀ máa wá díẹ̀. ṣóbẹ́ẹ̀ sì fi ara rẹ̀. ìdílé la fi wá Tazkiratul Anam yẹn náà láwa fi ṣàlàyé ọ̀rọ̀ tí ṣé ò sọ. tíra Tazkiratul Anam òun náà ni àwọn àfi ṣàlàyé ọ̀rọ̀ tí mo máa ṣóbẹ́ẹ̀ sọ. ìgbà tí ṣé ò tán ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn nínú Tazkiratul Anam. wọ́n wá bá débi kan wọ́n ní kòyádìtò àásì risalatu tambi alẹ́ abunai wal ikhwani wabil khassi
makana آباءهم aba'uhum وأجدادهم wajdaduhum أهل العلم والإكفاء. ahlul ilmi wal irfan. قيدت هذه الرسالة. wọ́n ní nǹkan tí ṣèwò sọ ni pé tíra yẹn ń ṣe ti gbogbo. Ntí ṣéun sọ́mbẹ̀ yẹn, òun ni pé tíra yẹn òun ṣe ti gbogbogbò. àwọn gbogbo ló ní Àmọ́ gbogbogbò ló ní. àmọ́ kò ń ṣe ti kọjọ́ dìtú yẹn tá a bá sọ Ìtumọ̀ ẹ̀ ni pé yádà kàyádà ọ̀yádà. tí wọ́n bá sọ pé onaka ìjásàtù mutlaq onaka ìjásàtù muqayyad. Ìjáza pé méjì, ìjáza mutlaq ń bẹ, ìjáza muqayyad ń bẹ. tí wàá sọ pé kọ̀yẹ́dìtù á sì risalatu tàbí àlẹ́ àbùnáì wàlẹ̀ ikhwani wàbẹ̀lẹ̀ khasi mákànà àbáwòhun wà àjìdádùhun alàlẹ̀ ilimi wàlẹ̀ irfan. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. ṣé o ní mo ṣe قيدت هذه الرسالة. orí rìsálà yìí mo kọ́ Ṣé o ní mo kọ rìsálà yìí? àmọ́ mo fi kò ń ṣe gbogbogbò Àmọ́ kì í ṣe gbogbogbò, mo dé níbì kan. tàbí àlẹ́ àbùnáì kó máa jẹ́ ìtají fún àwọn ọmọ Kó máa jẹ́ ìtanijí fáwọn ọmọ. والإخوان. wàlẹ̀ ikhwani sẹ́rin tí ṣèwò sọ. Ṣé ẹ gbọ́rọ̀ tí ṣéun sọ́mbẹ̀ yẹn? الإخوان لأبنائهم يا بني والإخوان وبالخص ní àdáyanrí Ní àdáyanrí, kó máa jẹ́ ìtanijí. ń bọ̀ wá má lè وبالخص ما كان آباؤهم آباؤهم وأجدادهم على العلم والعرفان. Allahu akbar. Allahu ó akbar. ní àwọn tí mo kọ lẹ́tà yìí sí Ṣé o ní àwọn tí mo kọ lẹ́tà yìí sí? àwọn tó jẹ́ pé àwọn bàbá wọn على العلم ni wọn onímọ̀ ni wọ́n والعرفان. Àwọn tó jẹ́ wípé àwọn bàbá wọn, àwọn bàbá wọn, àwọn onímọ̀ ni wọ́n tí wọ́n sì tún mọ lọ́hùn. ṣé wò sọ pé ما كان آباؤهم وأجدادهم على العلم kó dákẹ́. Ọlọ́run ṣé ò sọ wípé mákànnà àbáwọn wà jọ́dún wálẹ̀ ilmi pàtà àwọn tó bá gbà bàbá wọn onímọ̀ ni wọ́n kí ṣe wá dákẹ́ ń bẹ̀. ó ní alal ilmi wal irfan. So òun là ń sọ látijọ́ yìí pé èèyàn ò lè kéwú bó ti wò lè ké tó bọ́ bá ké ní sánmà kẹta àti ìkeje ìkẹjọ bí sánmà bá gbé ogún tó bá lọ kéwú ń bẹ̀ tó ò lè mọ́ lọ. lábúdà àǹtàtẹ̀lúbalẹ̀ mọ́sídà allasi yuwassiluka bi rabbika. Ìtorí wípé ṣé ò sọ wípé àwọn tí bàbá wọn tí wọ́n jẹ́ alul ilmi tí wọ́n lè tún jẹ́ alul irfan tí wọ́n mọ lọ́hùn. Torí bẹ́ẹ̀ òun ni bàbá wa fi ń sọ fún wa ní gbogbo wa ká fi lọ mọ̀ wípé kò sí bó o bá ṣe wulẹ̀ kó o kéwú tó kó o ké kó o jáde lásìárì kó o ké mìtìtì kó wọ́n kó o nílẹ̀ kó o lọ ké ní sánmà bóyá kódà kí sánmà yóò pé sánmà mẹ́jọ o ò lè mọ lọ́hùn ilá àyàfi tó o bá wá aṣíwájú rẹ̀ ẹni ọlọ́run tí ó fọlọ́ mọ̀ ọ́. tẹ́yìn bá ti kéwú kọjá kẹwàá ẹni tí ẹ sì tẹ́lẹ̀ bí àlọ́dọ̀ rẹ̀ ẹ má kọ̀ǹfìsì àwọn mi. Tẹ́yìn bá ti kéwú kọjá kẹ́ ẹ wá ẹni tẹ́ ṣe tẹ́rẹ́bíyà tẹ́ mọ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin ẹ má confuse àwọn míì. ẹ ti dálé kéwú lẹ̀. Ẹ̀yin ti dálé kéwú lẹ̀. wọ́n ti mọ̀ ẹ́ lóní wàásù. Wọ́n ti mọ̀ yín lóní wàásí. wọ́n dẹ̀ ń gbọ́rọ̀ yín. Wọ́n dẹ̀ ń gbọ́rọ̀ yín. ẹ Ẹ mójútó ti yín yẹn. ẹ má kọ̀ǹfìsì àwọn tí wọ́n nídìí ọlọ́run. Ẹ má dá sí tẹ́ ẹ bá mọ̀ ẹ má confuse àwọn tí wọ́n ń wọ́ lọ́hùn. ṣé Ibrahim rọ̀dí aláàfin. Ṣé Ibrahim radiyallahu anhu? ṣé o ní wọ́n pín àwọn ṣéwù sí méjì wọ́n pín àwọn mùrídí sí méjì. Ṣé o ní àwọn mùrídí oríṣi méjì ni wọ́n? wọ́n lẹ́ni tí ó bá jẹ́ pé tàbárùká ló ń wá pé ó fẹ́ ní àlùbáríkà. Wọ́n ní mùrídí tó gbé tàbárùká ló ń wá tó gbókàn wá kó fẹ́ lálùbáríkà ni. ó lè máa lọ́dọ̀ síwì sọ lọ́dọ̀ síwì. Ó lè máa lọ sọ́dọ̀ ṣéwù eléyìí tó bá kú lọ́dọ̀ eléyìí kó lọ sọ́dọ̀ eléyìí tó bá kú lọ́dọ̀ eléyìí kó lọ sọ́dọ̀ eléyìí. ẹni tó bá ń wá tó bá nídìí sùlùkù tẹ́rìbíà tó fẹ́ mọ ọlọ́run síwò kan lọ́ọ̀nì. Àmọ́ ẹni tó bá nídìí ọlọ́run tó nídìí sùlùk tó wá ọlọ́run wàláhì ṣéwù kan ló gbọ́dọ̀ ní. Káì ẹ gbọ́rọ̀ ṣéwù kan ló gbọ́dọ̀ ní. síwò kan ló máa ní. síwò wá